Túndé Ògúnlésì ọmọ bàbá Balógun happy birthday Túndé. Túndé Ògúnlésì ọmọ bàbá Balógun happy birthday o. Èrò lọ́tún èrò lósì èrò níwájú àti lẹ́yìn nítorí Túndé Ògúnlésì wá ti máa gbọ́ wá ti máa gbọ́ Teddy ló ń ṣọjọ́ ìbí o. Teddy 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 happy birthday to you. Teddy happy birthday ẹ bá mi kí. Teddy 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 ló ṣọjọ́ ìbí happy birthday. Túndé Ògúnlésì ọkọ ọmọọba Adéṣẹwà ọmọ wọn ní Ṣàgámù àna wọn ní Ìgbàjọ CEO TAP Logistics corporate farmer Teddy Coco producer ọmọ bàbá Balógun bàbá Bolúwatifẹ́ bàbá Ọlámídé bàbá Olúwaṣemílóore èrò bá mi tọ́jú Teddy Teddy bọ̀bọ̀. Teddy 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 ló ṣọjọ́ ìbí happy birthday ẹ bá mi kí. Teddy 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 ló ṣọjọ́ ìbí happy birthday. Olúwatanná ọ̀tá ẹ ló ń borí. Túndé Ògúnlésì ọkọ Princess Adéṣẹwà Olúwatanná ọ̀tá ẹ ló ń borí. Bó bá fẹsẹ̀ kọ́ alára lára oró ẹ̀gbọ́n òpé kó yí má dùn mọ́ igi arúgbó iṣẹ́ Olúwa ẹ̀ má tún kò ṣètò rárá. Teddy Olúwatanná ẹ̀ ọ̀tá ẹ ló ń borí. Bàbá Bolúwatifẹ́ bàbá Ọlámídé bàbá Olúwaṣemílóore àní Olúwatanná ọ̀tá ẹ ló ń borí. Ó bá fẹsẹ̀ kọ́ alára lára oró ẹ̀gàn òpé kó yí má dùn mọ́ igi arúgbó iṣẹ́ Olúwa ẹ̀ má tún kò ṣètò rárá. Ọmọ náà ọmọ Balógun bí wọ́n bá náà ọmọ Balógun ìdágìrì àwọ̀lú ẹsẹ̀ gìrì àròdé ẹ má nà ọmọ Balógun bí ẹ bá nà ọmọ Balógun ìdágìrì àwọ̀lú ẹsẹ̀ gìrì àròdé. Teddy bọ̀bọ̀ Teddy bọ̀bọ̀ Teddy bọ̀bọ̀ Teddy bọ̀bọ̀ happy birthday Teddy bọ̀bọ̀ ọkọ Adéṣẹwà Teddy bọ̀bọ̀ long life and prosperity Teddy bọ̀bọ̀ Teddy Teddy mi Teddy bọ̀bọ̀ èmi àríyá flavour Teddy bọ̀bọ̀ mo kí ọgbà dì mí Teddy bọ̀bọ̀ Teddy 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 bọ̀bọ̀ Teddy bọ̀bọ̀ Teddy bọ̀bọ̀ gbé bọ́dì Teddy gbé bọ́dì gbé bọ́dì Teddy gbé bọ́dì mo ní kó gbé dáadáa gbé bọ́dì Teddy gbé bọ́dì ọmọ ọ̀rọ̀ lọ́dún gbé bọ́dì Teddy gbé bọ́dì ya ìjọ ti ya gbé bọ́dì Teddy gbé bọ́dì olólùfẹ́ rẹ gbé bọ́dì Teddy gbé bọ́dì ọmọ ọba Adéṣẹwà gbé bọ́dì Teddy gbé bọ́dì kí n máa kí ẹ Teddy gbé bọ́dì bóyá ṣe púpọ̀ rẹ gbé bọ́dì Teddy gbé bọ́dì ọlá Olúwa gbé bọ́dì
Fẹ́ẹ̀dì gbé bọ́dì. Èmi Àríyá Gbé flavour. bọ́dì. Fẹ́ẹ̀dì gbé bọ́dì. Wá bá ọ Gbé bọ́dì. dúpẹ́. Fẹ́ẹ̀dì gbé bọ́dì. Bá ọyìn bàbá Gbé bọ́dì. lóko. Fẹ́ẹ̀dì gbé bọ́dì. Tẹ́dí Gbé bọ́dì. Fẹ́ẹ̀dì gbé bọ́dì. Gúnugún ikú léwe. Dandan. Wàdàgbà wàdà arúgbó dandan. Ẹ bá mi kí Túndé Ògúnléṣì. Olórí rẹ ló ní kí n máa kí ẹ. Ọmọ ọba Adéṣẹ́wà. UK, Canada, Naija connection. Tẹ́dí mo kí ọ dáadáa. Oya Àríyá flavour flavour. Àríyá flavour flavour. Ọlámilékan ọmọ Òdùmásà ọmọ bàbá church ní Bàrígà ọmọ tó ní flavour ní Àríyá flavour 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 Àríyá flavour. Happy birthday to you, Mr. Túndé Ògúnléṣì aka Teddy, CEO Tab Logistics, corporate farmer, cocoa producer, ọmọ bàbá Balógun. We wish you long life and prosperity. Hip hip hip.